Ẹ kú àárọ̀ o gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ káalẹ́ o. Ọgbọ́n ó jẹ́ nǹkan tó sọnù. Ọgbọ́n ibi tí kálukú bá ti rí he kì í mú kò jù sápò. Ẹ̀gbọ́ kì í mú kò jù sápò. Orílẹ̀-èdè kọ̀ọ̀kan ni Ọlọ́run fún ní ọgbọ́n àtinúdá. Orílẹ̀-èdè kọ̀ọ̀kan lọ́lọ́run fún ní nǹkan àmúlò àmúṣagbára. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ ga láyé, ọ̀tá ni ọ̀jẹ́. Ọ̀tá ni ọ̀jẹ́ o. Gẹ́gẹ́ bí ẹnìkan ó béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ mi, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Kí ló fà á tó fi jẹ́ pé ìgbà táwọn wọlé ọkọ àwọn gbàdúrà sí wọn lọ́dà. Àwọn gbàdúrà sí ó tó bí ọ̀nà mẹ́ta wọn lọ́dà. Mo ní kò ì pé mo ní kò ì tí ì pé o. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọ́n ṣe mistake lé lórí gẹ́gẹ́ bí àṣà àwọn eléèbó o. Wọ́n ṣe àṣìṣe lórí ẹ̀ tó pọ̀. Ìrìn tó wọ́n bá rìn tó lo ti rìn dópin ẹlòmíì ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀. Ẹ gbọ́ tí o bá gbàdúrà sí nǹkan pé ọkọ tó fẹ́ fẹ́ ìyàwó àti ìyàwó tó fẹ́ fẹ́ ọkọ ìrìn àjò láéláé ni, kì í ṣe ìrìn àjò fúngbà díẹ̀ ni wọ́n fẹ́ jọ rìn, kì í ṣe ìrìn àjò ẹ̀mí. Ẹni tá a bá pè ní alábàárìn ìrìn àjò ayé ẹni, ìrìn àjò kékeré kọ́ o. Ibi tọ́mọ yìí ti fẹ́ lọ lọ́kọ ilé ìbò ni. Ilé ibi tó ti fẹ́ fẹ́yàwó ilé ìbò ni. Ó ti gbàdúrà lórí yẹn sórí pé o ti kó pé ó tó kú o. Ta ni yẹ̀pẹ̀ tó mú irúgbìn tó fẹ́ lọ ká jáde? Yẹ̀pẹ̀ tó dáa ni àbí yẹ̀pẹ̀ aburú? Kí ni yẹ̀pẹ̀? Ta ni ìyá tó bí ọmọ náà? Ta ni bàbá rẹ̀? Yẹ̀pẹ̀ yìí ara àdílé wo làwọn náà ti jáde? Báyìí tí ń sọ ó lè má yẹ lómi, ó lè sọ pé Yorùbá mi tóbi. Ẹni tó jẹ́ ìyá àtẹni tó jẹ́ bàbá, ìdílé ibi tó ti fẹ́ fẹ́ ọmọ yìí, kí ni ègún ìdílé wọn? O gbọ́dọ̀ mọ ègún tí máa yọ wọ́n lẹ́nu ń bẹ̀. Kí ni èèwọ̀ tí máa fa ògo wọn sẹ́yìn? Kí ni nǹkan tí máa gbé ògo wọn ga? Ẹ jẹ́ á là kó yẹra wa. Ìdílé mi ń bẹ tọ́mọ ológo bẹ̀ bá ti fẹ́ dìde, wọ́n pa ní ògo rẹ̀. Ìdílé mi ń bẹ tọ́mọ ológo bẹ̀ bá ti dìde, àtòun àtògo rẹ̀ wọ́n kìdí ẹ̀ bọmi ni,
àwọn ìdílé kan sì ń bẹ tó jẹ́ pé ọmọ ológo ọbẹ̀ wọn ètò ẹ̀jẹ̀ gbórí rárá débi tí ó tẹ ògo rẹ̀ ó tiẹ̀ sọ̀rọ̀ rárá tó yẹ pé àwọn ìdílé kan bẹ tó yẹ pé ìmọ́lẹ̀ ò sí mbẹ̀ òkùnkùn bírímù ni. ẹ ní gbẹ́ni tó kàwé já ẹ ní gbẹ́ni tó kọ́ṣẹ́ tó fi rí nǹkan fi ṣe ẹ ní gbẹ́ni tó ṣòwò tó fi rí nǹkan rà ẹ ní gbẹ́ni tó ti èrè ìlú èbó débi pé ó rí nǹkan ṣe lọ́hùn. àwọn ìdílé kan sì ń gbọ́ ẹ máa gbọ́ pé ìdílé lágbájá àwọn ni wọ́n ṣààrẹ ìdílé tàkásògbò àwọn ni wọ́n ṣe gómìnà ìdílé kìíní àwọn ni wọ́n ṣe sẹ́nẹ́tọ̀ kí ni ìdílé tiyín máa ṣe wọ́n máa ru gìtà ìdílé arugìtà ìdílé apọ́nmẹ́ta tí wọn ò rọ́wọ́ mú ju kí wọ́n gba báárà lọ ọlọ́run ò ní jọ́ ṣẹlẹ̀ sí gbogbo wa. a gbọ́dọ̀ mọ irú ìdílé tó ti fẹ́ lọ ní ọkọ àti irú ìdílé tó ti fẹ́ fẹ́ ìyàwó. àrùn wo ni máa jà wọ́n àwọn obìnrin ibẹ̀ tí wọ́n bá lọ́kọ báyọ̀ ọkọ wọn bá rí ṣe ìdòlò sí ni báyọ̀ ọkọ wọn bí ọ̀bá rí ṣe tí wọ́n bá ti fẹ́ ọmọ wọn ògo wọn ò lò òkè kódà ìyàtọ̀ yóò bá ayé wọn owó máa ṣubú lówó àlàáfíà máa ṣubú lálàáfíà a gbọ́dọ̀ mọ ìdílé bẹ́ẹ̀. àwọn ìdílé kan mẹ́tọ́ pé ìtí ń tò tíyàwó míì bá wọlé gbogbo ohun tí ń dùn yóò sì dàrú ọba òkè májèlú bí ọ̀sẹ̀lẹ̀ sí gbogbo wa ẹ jẹ́ á lọ bí ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ra wa. ẹ wo àwòrán yìí dáadáa ẹ rí i pé ẹ̀sẹ̀ náà ni àwọn ẹlòmíràn pè ní ẹ̀sẹ̀ iná àwọn ẹlòmíràn pè ní ẹ̀yìn iná àwọn ẹlòmíràn pè ní ẹ̀yẹ iná. ìmọ̀ bẹ́yìn tí pè lọ́dọ̀ yín o àwọn ẹlòmíràn pè ní ẹ̀sẹ̀ iná àwọn ẹlòmíràn ní ẹ̀yìn iná àwọn ẹlòmíràn ní ẹ̀yẹ iná ọwọ́ àkùsí bẹ́yìn sí pè lọ́dọ̀ tí yín. ṣó wúlò ó wúlò ọmọ òun làwọn àgbàlagbà máa dà sí kábíyèsí ọlọ́run sórí ẹ̀sẹ̀ náà yìí bó ṣe wà yìí èèyàn wà wá èèpo ọ̀bọ̀ ẹ̀ẹ́gẹ̀ kéékèèké ẹ̀ dà sí yóò máa dùn papọ̀ ẹ̀rùn ẹ̀là kò níye ẹ̀ dà sí kọjọ máa dùn papọ̀. kí ni mo wí ẹ̀rùn ẹ̀là ẹ ti dà sí kọ́ máa dùn papọ̀. ẹ wàá lọ wá ìwé ata wẹ́wẹ́ lẹ rí ni o ìwé ata sọ̀m̀bọ̀ lẹ rí ni o ẹ ṣàtìjà ìwé ata ẹ kò lè lórí kẹsẹ̀ yẹn kọ́ máa jò. báwo lẹ ti wá ṣe báwo lẹ ti ṣe ẹ̀ṣẹ̀ náà yìí.
ti wúlò ọ̀wọ̀ kúnyẹ́kúnyẹ́ ní bá kúnyẹ́ ní ojú tí ọ̀gá fi ti láàrúdé ní àrẹ àníkókò àmọ́ ẹlẹ́mọ̀ olùkàlùkà báyìí ní bá lóka lẹ́ẹ̀dẹ́ tí ọ̀gá fi ti láàrúdé ọ̀gá rẹ̀ ti mọ́rọ̀ ọ̀fẹ́lẹ̀ akígbe pàtàkì ní bá kígbe lórí asán tí ọ̀gá fi ti láàrúdé ìṣe lásán ni wọ́n ké kiri èmi àtàbí ọ̀kí mo fi ti láàrúdé yá àtàbẹ̀ ní olóògùn fẹ́ẹ́ onílé. Ẹ̀kọ́ kí wọ́n láàgbé, ẹ̀kọ́ kí wọ́n lò ó, ẹ̀kọ́ kí wọ́n lò ó. báwo la ṣe wá sí ní ọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ẹ lọ ọ̀dọ̀ àwọn eléwé ọmọ tẹ́lẹ̀yìn ń béèrè iṣu ògìrì sákọ́ iṣu ògìrì sákọ́ ọ̀rọ̀ sì ń bọ̀ lórí iṣu ògìrì sákọ́ lọ́jọ́ iwájú tá a ṣàlàyé rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun tó wúlò fún. ògìrì sákọ́ yìí kì í kan ẹnu ó jẹ́ májèlé fún àwọn ẹ̀mí òkùnkùn. iṣu ògìrì sákọ́ yìí ẹ gé wẹ́wẹ́wẹ́wẹ́ ẹ kó sódó ẹ kó sínú odó ẹ wàá lọ wá ẹ̀tọ́ ìjọsìn yọ pọ̀ ẹ kó sí. ewé ewúro tòòjọ́ ẹja kọ́pọ̀ ẹ kó sí. ǹjẹ́ gbọ́ báyìí ẹ ti kó sí. ẹ wàá wá àwọ̀ ẹkùn kódà kó má jojú ṣúgà kan lọ. àwọ̀ ẹkùn dédé ojú ṣúgà ó lè jù bẹ́ẹ̀ lọ. àwọ̀ ìgalà kóhun náà má jù bẹ́ẹ̀ lọ ẹ dà á sí. ìgalà tá à ń pè ní àgbọ̀nrín òun ni o ẹ ti kó sínú odó ẹni káwọn ọmọ máa gun wọn máa gun tó bá jẹ́ pé àwọ̀ ìgalà àti àwọ̀ ẹkùn yìí ẹ tètè rí gún ẹ lè kọ́kọ́ dáhùn gún lójú ọlọ kó kúnná lọ́múlọ́mú àádà sí lọ́wọ́ ọ̀gbẹ̀yìn ẹ lè kọ́kọ́ gún lójú ọlọ kó kúnná kẹ́ẹ̀kọ́ sọ́tọ̀. tí ẹ̀fẹ̀ náà yìí bá ti gbóná dáadáa tó gbóná dáadáa ẹ wàá dà sí inú odó wọ́n máa gun papọ̀ mọ́ iṣu ògìrì sákọ́ àtàwọn nǹkan tó wà nú ẹ̀ tó bá ti wá kúnná lọ́mú dáadáa ẹ wàá da àwọ̀ ìgalà àti àwọ̀ ẹkùn tí wọ́n lọ̀ ẹ dà sí wọ́n pò papọ̀ ọ̀dọ̀bẹ̀ kí ni wọ́n wí ọ̀dọ̀bẹ̀ ẹ gbọ́dọ̀ fomi sí o ẹ gbé òrí ẹ gbé sórùn yọ̀yọ̀ ẹ gbé epo pupa náà ẹ gbé sórùn àdí ẹ̀yàn àwọn Kútọ̀nù a máa pè é ní àdísòsò tàbí wọ́n ní àdísoso ẹ bá mú mẹ́tẹ̀ẹ̀ta epo pupa àdí ẹ̀yàn òrí tó ti yọ dáadáa ẹ ti da mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ẹ dà á sínú ọṣẹ yìí ẹ pò ó pọ̀ kó kúnná lọ́mú. mo fi Ọlọ́run ọba bẹ̀ yín a kì í fi ọṣẹ yìí ṣeré o a kì í fi ọṣẹ yìí ṣeré tí wọ́n bá ní ẹnìkan burú páàjẹ bàálẹ́rù yẹn tó bá lo iṣẹ́ yìí wọ́n gan ó rí yàtọ̀ bẹ́ẹ̀ nìyẹn bá rí ọ jìnnìjìnnì yóò sì máa bò ó èèyàn ńlá ní lo iṣẹ́ yìí àwọn ọba aláyé ọ̀tọ̀kùlúùlú èèyàn tó ti hàn nú ayé tó bá lo iṣẹ́ yìí ó ṣe àdúrà kí làwa àfi lò àwọn ìdílé kan bẹ tó jẹ́ pé olómi tútù ni wọ́n ìdílé tó bá jẹ́ pé olómi tútù bá ní ó tún wá omi tó tútù dáadáa òun ló fi wẹ̀
tó bá jẹ́ pé mo olómi tútù bá ní ọ́ odò lọ́lọ́ wẹ̀ sí tó bá jẹ́ pé ìdílé yín kì í ṣe olómi tútù ó gbé omi kaná ọ̀yẹ̀ gbọ́ mi tó bá ti fi omi tó gbóná ó da omi gbígbóná sómi tútù o tó bá ti àfọmi gbígbóná wẹ ọṣẹ yìí tán ó tún á wá omi tútù ó fi ṣẹ̀rọ rẹ̀ tómi yóò tutù dáadáa ní ara rẹ̀ nínú èpè inú àdúrà ó fún mi lọ́kàn bẹ́ẹ̀ á ṣe é kalẹ̀ ká máa lò ó fáwọn ọmọ ẹni ọ̀rẹ́ mi ìkà èèyàn pọ̀ láyé ẹni tó dáa fún ìkà èèyàn wá láti yẹ̀ ẹ́ mọ́lẹ̀ ẹni tí èè dáa fún ti ń ṣe àlàtà àràgó wọn ò fi ó gbórí ọlọ́run ò ní jẹ́ kó kú sípò ẹ̀ fún mi ẹ̀ fún mi ẹ̀ fún mi kí wọn náà máa rọ́wọ́ yọ máa lọ sẹ́yìn ẹlẹ́yẹ ní ń dọ̀ láàmú ni alásàsí ní ń dọ̀ láàmú ni alárùká ní ń dọ̀ láàmú ni àròláyé fi ń dọ̀ láàmú ni kìnnì kan ni wọ́n fi ń dọ̀ láàmú ni àlákàlà ni ibi iṣẹ́ rẹ̀ àwọn kan gbógun ni máa lò ó wọ́n máa fọwọ́ ara wọn síra wọn ni kò dù bẹ́ẹ̀ náà lọ wọ́n fi yílẹ̀ kọ́ máa jàǹfààní fún gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé àdó ẹ̀nu yín lè fẹ́ o ìfisẹ́ yìí lẹ̀ torí àtijẹ́ o kẹmá ìpẹ́ arákùnrin yìí ń wá kọ́sítọ́mà rárá o tó bá dáa fún yín ìṣẹ̀dá yín ó ṣàdúrà fún mi mo kà á fún yín tó pé yóò bá yín lára mu aláwọn ohun kankan bẹ tá a kà kún tó wúlò fún wa ó wúlò fún wa mànà ẹlòmíràn mọ́ a ti sọ nípa àtẹrù inú àrò tẹ̀sẹ̀ náà la tó sọ yìí tẹ̀sẹ̀ náà yìí kéèkì ìtọ́síbẹ̀ o á tún fi fún wa ní ọ̀wọ́ rẹ̀ á tún fún wa àrísàntì náà kò ta gírí ń tẹjù á máa ṣàlàyé rẹ̀ fún wa lọ́jọ́ iwájú kì í yá báyìí má torí ẹ̀ pé nọ́mbà mi ní kéyìn ní fọ́n sí ní ṣe fọ́n ìjọba wù mí ní fi ilẹ̀ ìjọba wù mí wọ́n ní fi ilẹ̀ fún gbogbo wa ẹ ṣiṣẹ́ ìkálẹ̀ èló lọ́nà yín gbogbo ohun tọ́nà yín ọ̀wọ́ 10,000 kọ̀wọ́ dí mi yọ bá yín lára mu gbówó o lè fọ́sọ fúnfún pò ó gbówó o lè fọ́sọ púpà pò ó lédùá wọ́n gan mọ̀ pé ara dẹ̀ ọ́ òun rèé o ṣe é kalẹ̀ káwọn ọmọ rẹ̀ máa lò tó wá wò ó ọmọ kéwà látọjú oorun ni ọmọ máa sọ àní ẹ̀bù fún ẹ fìwẹ́ ọmọ yẹn ò tún ké mọ́ ìdágìrì kan ní nǹkan kan sẹ́nìkan lójijì ni pé wọ́n táyàn lọ́fà ọyẹ ẹ̀bù fún kéwẹ̀ kíákíá ni wọ́n máa kó lára kíákíá ni wọ́n máa kó lára yọ bá yín lára mu o kò ní gbòdì lára yín o orúkọ mi ní Lukman ọmọ Àyándàrè bàbá ọgbọ́n ọmọ ọdọ àgbà fún àǹfààní ẹni tó fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ayé rẹ̀ àbí ó fẹ́ béèrè nípa àkọsẹ̀jáyé kì í ṣọ̀fẹ́ o owó ni ẹ fẹ́ tọ́jú àrùn ara ọlọ́jọ́ pípẹ́ ẹ kàn sí mi èyí abánimọ̀ nípa rẹ̀ á sọ fún yín pé mo ti ọ̀nà yín nì bọ́ wà lókè òkun DHL ló gbé dọ́dọ̀ ẹ̀wọ́ lọ́sàn-án rẹ̀ bọ́jọ́ pé nù Nàìjíríà yìí náà ń bá ní àbí ní Kútọ́nù àbí Abidjan àbí ibi yòówù àbí Níjẹ̀ káàkiri Burkina Faso ni àmọ́ bí ó ṣe dọ́dọ̀ rẹ̀ adára fún wa ayé wa kò ní yẹ ẹlẹ́ fún wa o ẹ gbọ́ mi adára fún wa kò ní yẹ ẹlẹ́ ọ̀yà mú gègé kẹfì kọ́ bá nọ́mbà mi lẹ̀ tọ́ bá pé nọ́mbà Nàìjíríà tí ọ̀lọ́mọ ti kú òní o àjẹ́ pé Kòtónú ni mo wà tọ́ bá yẹ pé Kòtónú tí ọ̀bá lọ kò pè ti Nàìjíríà ọ̀yà mú nọ́mbà ẹ̀ mú báyìí kẹfì kọ́ +234 80 32 98 32 98 +234 80 32 98 32 98 nọ́mbà kejì +234 81 33 155 111 +234 81 33 155 111 nọ́mbà kẹta +234 80 890 38 658 +234
08089038658. ìyẹn jẹ́ nọ́mbà àti Nàìjíríà. ó kù nọ́mbà àti orílẹ̀-èdè Kòtónú +22954651928 +22954651928. nọ́mbà kejì +22954651929 +22954651929. á dára fún gbogbo yín o. òjò kí ọ̀rọ̀ kọ́ tà sí ilẹ̀ o. olórí ẹnìkọ̀ọ̀kan ò ní tà sí yín o. ẹ̀ nígbà rí ìwòran ayé o. ogun ayé ò ní gbé yín lọ o. ayé ò ní gbé yín dé o. ogun ayé yín yọ sọ̀rọ̀ sókè. ìṣẹ̀dá yín kò ní gbàbọ̀dé. á dára fún wa o. ẹ lè darapọ̀ mọ́ wa lórí YouTube. ẹ sì lè darapọ̀ mọ́ wa ní WhatsApp. ẹ̀ ń tẹ́ bá darapọ̀ mọ́ wa ní YouTube tàbẹ́yìn tẹ́ rí wa wò ẹ má dáa wò. ìpara alẹ́ yín káwọn náà kọ́gbọ́n bẹ́ẹ̀ ẹ share rẹ̀ káwọn èèyàn máa kọ́gbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ń bá wa share rẹ̀ kẹ̀sùn máa bá wa tẹ like. á dára fún yín o. ayé yín o. ire o. ìlú Ìkòròdú ni mò ń gbé ní orílẹ̀-èdè Nàìjíríà. ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí. mo sì ń gbé Dégàkàn ní orílẹ̀-èdè Kòtónú. agbára Ọlọ́run ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ máa pàdé mi ní orílẹ̀-èdè Kòtónú. ire o. ire o. ire kàbìtì nílé gbogbo wa. Mo